Africa Content TV. Sunday, ever not you are there, man. There's someone in the world. I don't know. Abu Balogun Arasi Abu Balogun Arasi Abu Balogun Arasi Malo Arasi Bugale Balogun Ali Abu Balogun Bugale Godfather don't do the sinner of the China. Kasif, Rada Clarence in the Casey. Casey, Mama, Casey, Mama, Casey, Mama. Ẹgbẹ́ tún ní pọ̀ Godfather tó jẹ́ ní pọ̀ ọ̀yọ́ ní pọ̀ Godfather ọ̀yọ́ Godfather ní pọ̀ Godfather ní pọ̀ kúkọ́lẹ̀ Godfather ní pọ̀. Èèyàn bá ṣe àwọn ọba ọ̀la. Godfather ní pọ̀. Èèyàn sanwó àyàdùn ní gbogbo ọ̀rọ̀. Odemola Youth Committee. Ọlábọ̀ Youth Ismaila. Olójó Chairman. Olówó agbọ́lá ọ̀ ọ̀nà olóbùdó èmi tọ́pẹ́ iná wọlé olóbùdó èmi tọ́pẹ́ ọ̀nà olóbùdó èmi tọ́pẹ́ pẹ̀lú búkì EAC elédè local SCDA Wálé AJP. HAP ìwọlé. Abiodun Kamaru Alasaribo àti Samson ní ọmọ Bọ̀wálé Samson yóò ká Bọ̀wálé. Àwọn Odemola Youth ọmọ Beleleke Adeleke yìí ọmọ Beleleke wọ́n tó ní Ibrahima. Adéwọlé Azeez dúdú ni ọkọ̀ yìí ọmọ bá Bọ̀wálé ní Azeez ọmọ dúdú ọmọ ọba Bọ̀wálé ní Azeez ọmọ. Adéwọlé Mọ̀ṣúdì aláṣẹ of London aláṣẹ ọmọ Ògbómọlá
Bàbá yìí ọ̀rẹ́ ìbùsùlẹ̀ wọ̀nà Adébọ́lá ọlọ́ba tí ń hàn ọlọ́ba àti bí ọdún dàmọ́dù Adéwálé Sáùsì yára wọn. Orí mi kò kí mi mọ́.